níṣẹ́ làwọn oníṣẹ̀ṣe àti àwọn ọmọ Yorùbá kan ni wọ́n máa ń fi kábíyèsí Olúwo ti ilẹ̀ Ìwó tàbí kákó ní Aláàfin ti ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí tìlú àkọ́kọ́ iná máa ń fi kábíyèsí ṣe yẹ̀yẹ́ báyìí tí wọ́n sì ń sọ pé kábíyèsí ò láyà o àti pé ká ní kábíyèsí láyà tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí ń sọ ló dá kábíyèsí lójú ó yẹ kí kábíyèsí lè sọ̀rọ̀ náà nígbà tí àwọn tó máa ń takò tí wọ́n wá bá a láàfin ṣùgbọ́n tí wọ́n ní bí kábíyèsí ṣe yí ọ̀rọ̀ padà ti fi hàn yìí pé òjò tó ń bẹ̀rù ní kábíyèsí àti pé kò ní àyà láti kéde ìgbàgbọ́ ẹ̀ tí ó máa ń pariwo lórí ẹ̀rọ ayélujára lọ́pọ̀ ìgbà. ǹjẹ́ ọ̀rọ̀ wo ni wọ́n ní Olúwo ń bẹ̀rù láti sọ kí ni ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ sí kábíyèsí sí ó mà ní àbẹ̀wò kábíyèsí ikú bàbá yèyé Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ìyẹn Ọ̀wọ́adé àkọ́kọ́ tó ṣe àbẹ̀wò sí ààfin Olúwo lọ́jọ́ Ìṣẹ́gun tí ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ìyẹn ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí the 3rd of June 2025 tó sì jẹ́ wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ ló jẹ́ káwọn oníṣẹ̀ṣe àtàwọn ọmọ Yorùbá kan ká máa fi Olúwo ká máa fi kábíyèsí ká máa fi ṣe yẹ̀yẹ́ àti ẹlẹ́yà. ẹ rántí pé lásìkò tí Aláàfin tó ṣàbẹ̀wò sí Olúwo tí Olúwo sì kéde níbẹ̀ wípé káwọn èèyàn máa pè òun ní Aláàfin ti ìlú Ìwó látàsìkò yìí lọ nítorí pé òun kò rí ipò kan tó ju ti Aláàfin lọ ní gbogbo ilẹ̀ Yorùbá. ó ní Aláàfin wá sọ̀rọ̀ nípa àwọn oníṣẹ̀ṣe àtàwọn abọ̀rìṣà tó máa ń takò kábíyèsí jẹ́ kó di mọ̀ pé òun gbọ́ pé àwọn èèyàn sọ pé òun bá àwọn oníṣẹ̀ṣe àwọn abọ̀rìṣà jà kábíyèsí lòun ò bá wọn jà o àti pé ká lòun bá wọn jà ó ní kán wo àwọn oníṣàngó tí wọ́n tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ wá sí ààfin òun tí ogun wọn wọ aṣọ pupa kódà tó ń pọ̀fọ̀ ní ààfin ẹ̀ ó ní ṣèbí aṣọ pupa ní ìyàwó òun Olórí Firdaus Abdullahi Adéwálé Àkànbí ó ní ṣèbí aṣọ pupa lòun náà wọ̀ kábíyèsí ṣàwàdà pé ṣé ó wá lè jẹ́ pé òun bá wọn abọ̀rìṣà òun bá wọn jà ìníyàwó náà tó wọ aṣọ pupa táwọn oníṣàngó wà wá sáàfin tó sì jẹ́ pé níṣẹ́ ni wọ́n gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ náà fọ̀rọ̀ rẹ́rìn-ín ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe àti àwọn ọmọ Yorùbá kan ò fọ̀rọ̀ rẹ́rìn o wọ́n ní tí Olúwo sọ níbẹ̀ wọ́n ní lè ti fi hàn pé ojú ni kábíyèsí ò sì mọ nǹkan tó ń ṣe wọ́n jẹ́ kó dì í mọ̀ pé pẹ̀lú bí kábíyèsí bó ṣe ń gbógun ti àwọn abọ̀rìṣà kódà tó tún kéde bóun kó gbogbo òòṣà tó wà láàfin òun kúrò tó sì tún máa ń bú Ṣàngó ipò òun ju Ṣàngó àtàwọn Ògún pẹ̀lú àwọn òrìṣà ilẹ̀ Yorùbá lọ wọ́n ní àwọn lérò pé ńgbà táwọn oníṣàngó tó ń pọ̀fọ̀ bọ̀ tẹ̀lé Aláàfin ó yẹ kó lé wọn kúrò pé wọn gbọ́dọ̀ wọ ààfin nítorí pé ààfin mímọ́ lààfin òun ṣùgbọ́n wọ́n ní ó gbà wọ́n láàyè kódà wọ́n tó ń pọ̀fọ̀ níṣojú ẹ̀ wọ́n ní kàkà kó tún wá sọ gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ lójú wọn wípé wọ́n gbọ́dọ̀ fi ìbọ̀rìṣà sílẹ̀ ó ní níṣe kábíyèsí tó wá ń sọ wípé òun ò bá wọn jà àti pé aṣọ tí wọ́n wọ̀ níyàwó òun tún wọ̀ wọ́n lè ti fi hàn pé ọ̀tọ̀ ni tí kábíyèsí ń ṣe ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ tọ́rọ̀ bá sì dé ojú àwọn tí ó ń fẹ̀sùn kàn wọ́n la jẹ́ pé kábíyèsí ò ní lè sọ̀rọ̀ lójú wọn mọ́ nìyẹn.